ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Mẹ́wọ̀ọ́láká àti gọ́dọ̀tà rẹ̀ Sisi Alágbo àmọ́ wá ṣe nǹkan o. Kò sí ní tá à ní rí tán ní orí ayélujára yìí lórí ìkànnì yìí. Nǹkan ń ṣẹlẹ̀, nǹkan ń bẹ ẹ̀yin tèmi. Alájà Mẹ́wọ̀ọ́láká òun náà ló jẹ́ ká mọ̀ wípé ọkọ Sisi Alágbo Akeem tó ṣe é fẹ́, wọ́n ní ṣe ló lo manpower tó dákú sí orí obìnrin ní hòtẹ́ẹ̀lì. Ẹ̀yin èèyàn wọ́n ṣe ń rọmi sí i lórí ní eléègbẹ̀rún tán o. Alájà tún jẹ́ ká mọ̀ wípé wọ́n ní ṣe ni ọkùnrin yìí wọ́n ló kó lọ sílé ìyàwó ni, ìyàwó kọ́ ló kó lọ sílé ọkọ. Kí wàá ní ká pè, ṣé ká wá mọ̀ pé Akeem ní Mrs Akeem ni àbí Mr Akeem? Ilé mọ̀ tó gbẹnu tán. Oríṣiríṣi là ń rí ní orí ayélujára yìí. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Alájà Mẹ́wọ̀ọ́láká fúnra ra wọn. Gbogbo ohun tẹ́yin náà bá rò lórí ọ̀rọ̀ yìí, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ire o. Èmi ló ń ṣe update fún kí n tó gba ibi iṣẹ́ mi lọ, àjínà ni màá fọ̀rọ̀ ẹ̀ ṣe. Oní pẹ́pẹ́sẹ́ ọkọ mi ṣe kí ló lọ́kọ mi ṣe náà? Jẹ́ kí n ṣàlàyé fún ẹ ìdí tí o fi qualify as jigolo, tí gbogbo ẹnu mi fi gbà again láti sọ jigolo. Ṣé o rántí wípé lójú ẹ, lójú mi, lójú Ẹniọlá nínú conference call yẹn ní ìyá Ikima ìyáálé ẹ ti jáwọ́ pé ó wá bá òun nínú ilé, ó ní ó lálàá wípé ó máa pàdé obìnrin kan tó máa yọ yín kúrò nínú poverty, pé bẹ́ẹ̀ ṣe ní tí àtẹ́ni báàgì bẹ́ẹ̀dì tẹ́ẹ̀ ní nǹkan tẹ́ máa jẹ yìí, pé wọ́n ní obìnrin kan ń bọ̀, ó máa yọ yín kúrò nínú poverty, ó máa lówó, pé tó o bá ti ń ṣe project yẹn kó jọ kó má bínú. Ṣé o mọ̀ pé one of the reasons tí mo ṣe sọ wípé Ẹniọlá ṣé orílẹ̀ ayé ẹ̀ òtútù bọ́ sí ọwọ́, òtútù ṣìyàn, jìgólò ló tún lọ fẹ́, ládùúrú ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ. Àbí kìí ṣe lójú ayé, àbí lẹ́yìn ẹ̀ ni ìyá kí má ṣe sọ. Torí òun bínú pé mo pẹ̀ ní jìgólò báyìí, òun sọ bẹ́ẹ̀ ni pé mo drag ẹ̀, òun sọ bẹ́ẹ̀ ni pé ẹnu mi ò gbà. Àbí lójú ayé ẹ̀, àbí ó sùn nígbà tá à ń ṣe conference call yẹn lórí fídíò call yẹn, nígbà tí ìyá kí wọ́n sọ wípé bó o ṣe máa ń wọnú DM àwọn obìnrin nìyẹn, inbox àwọn obìnrin tó ní kí n lọ sọ níta, pé àwọn obìnrin tó ti wọ nínú inbox wọn pé wọ́n á bọ́ síta, wọn làwọn á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, pé tó o bá ti rí póbìnrin kan lówó, tó o bá ti rí póbìnrin kan ṣe dáadáa lórí social media, wípé o máa toast wọn. In fact, o rántí wípé o lo oògùn kan tí ìyá kí máa sọ lójú gbogbo wa, tó o lo oògùn tó o fi bá obìnrin sùn, tó o dákú lórí obìnrin yẹn, tó jẹ́ wípé ìyá Ikima àti àwọn fámílì ẹ ló sáré wá gbé ẹ tọrọ ṣẹ lọ hospital. Oògùn manpower tó lò tó fi lọ bóbìnrin olóbìnrin sùn. O rántí eléyìí tó tàn wá tó fún lówó mọ́tò. O rántí bó ṣe sọ wípé òun mọ̀ gbà pé kò tí ju 2 months ń sìn tó wọnú DM Ẹniọlá tó lọ ń tòsí ẹ̀. O rántí pé ńgbà tó di China dé tó rò pé owó ti dé lọ́wọ́ ẹ̀, tó rò wípé olówó ni ló fi wọnú DM tó lọ ń tòsí ẹ̀. O rántí pé èmi fúnra mi ti block ẹ̀rí, admin mi ti block ẹ̀rí nígbà tó ń ṣe hello love. O rántí wípé admin mi ni Ẹniọlá lọ bá tó ní kán má jẹ́ kí n mọ̀, kán jọ kán hàn block ẹ wípé you are not one of my followers, pé Alájà ti block ẹ tipẹ́tipẹ́. Inú torí òun bínú pé mo pẹ̀ ní jìgólò báyìí. Èmi ló ń ṣe update fún tó ń bọ́kọ mi. Jẹ́ ẹ ṣàlàyé fún ẹ, driver tó gbé wa wá tá à ń san salary fún, ara ẹ̀ á pa ẹ jẹ, á maintain ìyàwó 3 conveniently pẹ̀lú owó tọkọ mi san fún. Ọ̀rọ̀ mi ò yí ẹ. Tó o bá mọ ìlú tó ti ń bọ̀ tí mo ti lọ gbé ní airport tá a fi yà ní ọjọ́ tẹ̀ ń pariwo tẹ̀ lẹ́ ń ṣe nǹkan, ò ní sọ̀rọ̀. Ọmọ ìyàtọ̀ tó wà láàrin mi àti Ẹniọlá, èmi ọkọ mi ò padà wá di Mrs Mẹ́wọ̀ọ́láká. Kò wá máa jókòó sí di íńtánẹ́ẹ̀tì kó wá máa lóun bá mi ṣe prógráàmù.
ìdí pé mò ń dáná àmàlà mò ń tẹ̀bà mò ń tayán ló ti bá mi tó ní ìyàwó òun ò ní ṣerú ẹ̀ láyé. Ó mú mi kúrò nínú wípé obìnrin ń jìyà obìnrin ń jìṣẹ́, kò yé ẹ. Ó kọ́kọ́ fi mí sílé ná, mo kọ́kọ́ jẹun, mo chop up, mo sanra. Owó tí mò ń gbà gẹ́gẹ́ bí owó oúnjẹ tí mò ń gbà as upkeep money tí ìyá ẹ̀ bá ní àti bàbá ẹ̀, wọn ò ní tẹ̀lé ẹ sí lọ ilé Ẹniọlá Sisi Alágbo kó wá jẹ́ ibẹ̀ náà ti máa pe ìyàwó ẹ̀ kán ní kó farabalẹ̀, àbí ìyá ẹ̀ ò pe ìyàwó ẹ̀ Ìyá Ikima pé kó farabalẹ̀, pé ọmọ òun ti wà lọ́dọ̀ olówó ń sìn, pé gbogbo nǹkan tó bá níìdì wàá máa sẹ́ǹdì ẹ̀ sí síǹsì tó ti wà tó ti di Mrs. Alágbo ń sìn, àbí ṣé Mr. Alágbo ni tó ti di Mr. Alágbo, àbí ìyá ẹ̀ ò sọ. Ìyá ẹ̀ fi lélẹ̀ ó lọ sí tẹni, àbí ilé Ẹniọlá kọ́ ló kó lọ, ṣé ó rẹ́ǹtì ilé fẹ́niọlá ni, ṣèbí inú ilé ẹ̀ ló ń gbé. Ọmọkùnrin yóò fẹ́ tán náà wọ́rọ̀ ni. Ẹniọlá fún mi ní 1 million, jẹ́ kí n sọ bó ṣe sọ 1 million yẹn nígbà tó wá bá mi nínú DM tó ní mama I want you to come to my shop. Mo ní don't talk to me, go and speak with my manager. Mi ì jẹ́ kó bá mi sọ̀rọ̀, manager mi ló fi 1 million bẹ̀. Tí gbogbo advert tí mò ń ràn fún Ẹniọlá tí ò bá sọ́dọ̀ lóríire, tí ò bá yí ìdí resort, Ẹniọlá ò ní bẹ̀bẹ̀ láti, ó tún bẹ̀bẹ̀ san 1 million yẹn ni. Ṣé o wá rí ìyàtọ̀ láàrin mi pẹ̀lú tiẹ̀? Ìwọ tí wọ́n fi ń kiri àgbo tó fi ń kó kẹ́ẹ̀gì tẹ̀lé tàlá lágbo tó fi ń ṣẹnu yàmàyàmà, gbogbo ohun tí mo bá ti polówó lọ́jọ́ ayé yìí lọ́kọ tèmi rà fún mi. That is the way he support me. Lọ bá Shira Gold, ó lóye gold tọkọ mi rà fún mi. Orí online ni mo ti sọ yìí. Lọ bá Sira Clothing Alábàyà, ó ní oyè àbáyà tọkọ mi ti rán fún mi. Mo polówó ájì nílẹ̀ yìí kó tètè dé wípé mo meet ájì mi court, èmi àti ọkọ mi lọ múra àjọ lọ ájì. That is how my husband do. That is how he supports me. Mo kì í ṣe orúkọ tán pé èjìká ni lóòótọ́. Lẹ́ni tó nígbà tó pè ẹ́ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀, ohun tó pè ẹ́ tó ń bẹ́ẹ̀ sọ nínú mọ́tò ni wípé kó o má jókòó ti obìnrin, pé Islam forbid wípé kí obìnrin máa bọ́ ẹ. Níwọ tó ní opportunity tó béèyàn gidi sọ̀rọ̀ tó yẹ kó o bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ bá mi báyàwó yín sọ̀rọ̀, kán mú mi lọ sóko wọn, bó tiẹ̀ jébè àbí tòmátò àbẹ́gẹ́ kémi náà lè máa ṣe lóko wọn kí n lè rí nǹkan mú sẹ́nu. Tọkọ mi bẹ́ẹ̀ sọ nìyẹn, ó ní kó o má jókòó, ó ní olóòfẹ́yìn ó dẹ̀ pé rẹ lọ́mọ mùsùlùmí, ó gbé ọyàn síta lórí íńtánẹ́ẹ̀tì, ìwọ náà dẹ̀ ń ṣe pé no, it does not befit Islam. Tọkọ mi bẹ́ẹ̀ sọ nìyẹn. Ṣé o tó wo ìwọ́n tí Ẹniọlá ó tí ì kọjá yẹ Ọlọ́run. Ṣé gbogbo nǹkan tó ṣì ń sọ I can see wípé ìwọ gan mọ̀ pé òtò bẹ́ẹ̀ ò tí ì kọjá yẹ, so mi ì tí ì lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ kàn kọjá yẹ, kàn mú mi bínú kàn kọjá yẹ. Àwọn tó ń ìwọ náà mọ̀ wípé àwọn kan wà tó ń bẹ̀ mí pé kí n tú wọn lẹ̀ lórí ọ̀rọ̀ ẹ tí mo ní rárá, torí ilé tí mo kọ́ ni ẹ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, èmi náà kọ́ o, Ọlọ́run Elédùmarè ló fún mi ṣe, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fi mi ṣe sábàbí ire fún ẹ. Ilé tí mo kọ́ ni ẹ, mi ì ní fẹ́ kówó, ó tí ì ṣẹ̀, wèrè tó gbé sílé ni òye, ó rò wípé lájẹ sọ̀rọ̀ Akíìmù, mo kọjá ẹni tó máa ṣe update fún àbó tó fẹ́ gbọ́ mi, túbẹ̀ síta orí ẹ̀ dàrú, orí ẹ̀ ṣẹnu ṣẹ̀kan wọn kó jíǹsì sí ẹ lọ́rùn, wọn wá ra tẹ́nísì wọn rà sí ẹ lẹ́sẹ̀, ó lo òun bó òun sáàbù ráìsì kẹlẹ́ Mr. Alágbo wọ́n ti sanwó orí ẹ̀, enjoy ọ̀dẹ̀. Ṣé torí mo sọ ìwọ ló wá sọ lẹ́yìn ìgbà tá a ṣe mítì yẹn tán tí woman yẹn sọ̀rọ̀ tí mo bẹ̀ tí mo sọ fún ẹ̀yin méjèèjì oní ẹlẹ́sìn rìn yìí, mo ní tí obìnrin yìí bá bọ́ síta tó bá lọ sọ̀rọ̀, mo ní Ẹniọlá ọjà obìnrin ló ń tà, àwọn obìnrin ò gbọ́dọ̀ bínú sí ẹ, wọn ò gbọ́dọ̀ kẹ̀yìn sí ẹ, mo ní ẹ ti fìyà jẹ Ìyá Ikima, ẹ ti fìyà jẹ ẹlẹ́dàá ẹ̀, mo ní ṣe ni kẹ́ ẹ bẹ́ẹ̀, àbí mi sọ bẹ́ẹ̀, ó wá gbẹ̀yìn pè mí lẹ́yìn ìgbà yẹn,
ó wá ń sọ fún mi pé o kàn fẹ́ sọ̀rọ̀ ni lójú ìyá Ekima nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ pé ń gbọ́ ṣé òótọ́ ni gbogbo nǹkan tó sọ ìwọ idiot ẹnjìníà Korea àbí kí náà pè ẹ yìí bíríkìlà tí ò rí ṣe yìí lọ́wọ́ àwọn bíríkìlà alálùbáríkà ṣe náà kọ́lé mọ́lé tán wọ́n ń ṣí tóbìnrin ilé tó mọ bó ṣe jẹ́ ilé tó mẹ́ni tó kọ́ ṣebí ìgbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí mo níṣe lóòótọ́ ni òní kò parọ́ ṣe bóun sunkún ni tó ní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó má táṣìírí ẹ̀ kì í ṣe wọ́n ní ó wá ní mo pè é ní jìgólò ṣé torí pé mi ìpè é lórí burúkú akóṣìbérò mo ṣẹ́nu kù ni you understand mo ṣẹ́nu kù ni ṣe bó ní kí n máa bẹ́ẹ̀ ni ó wá gbẹ̀yìn wá pè mí ó wá ní òun fẹ́ sọ̀rọ̀ lójú ẹ̀ ni kò fi ẹlẹ́kànbalẹ̀ nínú ilé alágbèrè ni mo sọ wípé no don't play that card do not play that card with me pé this is not the time tó máa sọ wípé aṣẹ́wó ni alágbèrè pé ṣèbí single mother ló fẹ́ ó tún sọ oníṣèbí single mother mo ló o fẹ́ ní single mother ó dẹ̀ dúró tiẹ̀ fún 15 years ó dẹ̀ ń bọ́ ẹ ṣé engineer ni ẹ àbó òṣìṣẹ́ lábẹ́ èèyàn tó ń sọ wípé kíwọ náà lọ máa bá wọn supervise ilé yẹn ilé mélòó lo supervise ilé mélòó lo ti kọ́ dá mi lóhùn mo ní mi ò ní gbà ìgbà tí mo dẹ̀ rí yín tẹ́ lọ sọ́dọ̀ blogger oní 50k tẹ́ bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ mo dẹ̀ pè yín mo wọ́ọ̀nù yín mo ní tẹ́ ẹ bá continue láti máa ṣe irú nǹkan mo lé mi fúnra mi á bọ́ síta máa gbèjà Ìyá Ekima mo lé ẹ̀ lè fìyà jẹ lẹ́dàá ẹ̀sẹ̀ mo ní ẹ̀ mo tún sọ fún mo ní Ìyá Ekima kó wá bá mi lákùrẹ́ torí ó ń sunkún ni gbogbo èrò ọkàn mi ni wípé màá wọ́nà bọ́kàn tí ẹ̀ ṣe máa balẹ̀ kí n wówó díẹ̀ fún ṣèbó yarí oní kí n má jẹ́ kó dọ́dọ̀ mi olóòní gbà mo dẹ̀ fi yín sílẹ̀ torí ìyàwó ẹ̀ ni kó má dàbí ẹni wípé Ìyá Ekima ló rán mi níṣẹ́ torí mo wá yarí wípé Ẹniọlá ìwọ fúnra ẹ gangan ò ní sí ní position láti drag Ìyá Ekima ń tá ẹ ṣe fún òdá kódà mo sọ fún Ẹniọlá lọ́jọ́ ẹ̀ mo ní ìyàwó 15 years tó ń bọ̀ mo ní wo bó ṣe fi sílẹ̀ tó wá bá ẹ mo ní tó bá rí ẹ lò mí mo sọ fẹ́ ní ọlá mo ní ṣe òrò pé olówó ni mo lé mi pẹ̀lú ẹ̀ mọ̀ pé olówó òun patch things up ni mo ní tó bá tún rẹ́ lò mí á bá lọ mo ní jìgólò ni lójú ẹ ni mo ṣe sọ mi sọ lẹ́yìn torí pé mi ìwà bá yín drag Ìyá Ekima mo kọ̀ mo ní mi ìtún nígbà kẹ́ lò mí drag ẹ̀ èmi lẹ fẹ́ drag èmi lẹ tó bá ní irú èmi ní ìyá tí ìyá ẹ bá jẹ́rú èèyàn bíi tèmi kò ní tẹ̀lé ẹ lọ sí ilé Ẹniọlá Ọlágbo kẹjọ máa ta àgbo ó máa tí oró ní ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ọkọ tèmi ṣé bàtà ẹ ló lè tú ni àbí sórí tèmi bá ń ṣe nǹkan even tí n bá ń ṣe funding tí n bá ń ṣe donation ọkọ mi lákọ́kọ́ dáwó àwọn àbúrò ọkọ mi lákọ́kọ́ dáwó tá a fi support mi you understand. They added values to my life and they are still adding values to my life. Not ilé yín. Well, mi ì tí sọ̀rọ̀. Update ẹyọ kan tó ṣe ni mo ṣe sọ yẹn. Tó ń bá tún bí ẹ̀dá sọ mí. Ìwọ Ẹniọlá, ò tí kọjá ayé Ọlọ́run wà láì. Èmi gan rí pé ò tí fẹ́ kọjá ayé. Kò yá adé mo bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí o bá sórí mi ò ń ṣe role model. Mi ò dẹ̀ kò sí ọ̀rọ̀ ẹ kò sí nǹkan kan tó o tẹ̀lé nínú àwọn nǹkan tí mò ń sọ ó ṣì role model èèyàn ni àwọn tó yẹ kó o yàn ní role model wà lórí social media ó mọ̀ wọ́n àwọn afọ́kọsíwìn afọ́kọyàwèrè bíi tiẹ̀ tán gbégbèkúgbé tán fẹ́fẹ́kúfẹ̀ẹ́ tí wọ́n ní sinmi bíi tiẹ̀ tó jẹ́ àwọn náà raṣọ sọ́kọ lọ́rùn tán ra bàtà sọ àwọn ló bá lọ yàn rí role model èmi ò ní bẹ́ẹ̀ fọwọ́ bo ìbàjẹ́. I've told you gbogbo chances mo ti fún ẹ láyè láti change mi kúkú wà díẹ̀ kì í dẹ̀ ṣọpọ̀ fọ̀rọ̀ lọ̀ mí ìgbà tó bá ti mess ara ẹ up tó bá ti ṣòṣì làwọn tó rò wípé èmi ní role model bó ṣe ń fi mí tajà tó ṣe ń ṣe atachẹ́ mọ́ mi tó ṣe ń ṣe àfòmọ́ mọ́ mi tí àwọn èèyàn mọ̀ wípé my relationship with you is strictly on business ó fún mi ní advert mo dẹ̀ ń gbowó mi pàṣẹpàṣẹ. I don't know anything about you. Ìgbà tó ló fẹ́ wálé mi gan, tó ń ṣe mi ìjọ́kọ̀ délé mi, ìgbà tó ló fẹ́ rí mi gan, mo ní mi ò lè rí mi. I don't want to have anything to do with you. Owó gan tó bá san, ẹni owó tó bá máa san ìwọ àti admin mi lẹ́jọ́ máa dínàdúrà kó tó di wípé o san sínú àkáǹtì mi. You understand? Àwọn yẹn ìgbà tó bá ti make mess of yourself làwọn yẹn máa wọ nínú DM mi, àná fẹ́ fẹjọ́. Bí Ìyá Ekima ṣe wọ nínú DM mi, mọ́ tó lóun fẹ́ fẹjọ́ ọmọ mi sùn mí.
nígbà tó bá sọ̀rọ̀ tán máa sọ fún wọn ò kì í ṣe ọmọ mi ì mọ̀ ẹ́, mo ti ní kó yé pè mí ní role model mọ́, ìwọ làfòmọ́ tó fò mọ́ mi. Mo tún sọ ó jẹ́ ṣọ́rẹ̀ ilé gíláàsì ló máa wà. Gbogbo ohun tá ẹ lè sọ nípa mi pátápátá, ọlọ́kọ mẹ́ta, aṣẹ́wó, orí social media lẹ ti máa rí. Mi ò ní ọ̀rẹ́ orí Facebook, mi ò close mọ́yàn. Mo máa mélòó nínú yín. Ìyá ni wúrà tó dẹ̀ ń sunkún kiri tó ní mo sọ báyìí. Èmi tí mo wọ̀nù ẹ lọ́jọ́ yẹn tí mo ní ẹni ọlá, mo mọ̀ wípé tí ìyá ni wúrà bá súnmọ́ ẹ tó bá rí àṣírí ẹ tí ẹ á bàjẹ́. Nǹkan tí mo pè é lọ́jọ́ yẹn pé ìwọ tí kọ̀kọ̀rọ̀ ẹ ò ṣe é rí ló lọ yàn rẹ orí Facebook, gbogbo ohun tó ń bò àṣírí ẹ máa tú. Ó jẹ́ ṣọ́rẹ̀, mi ì ní sọ jù bẹ́ẹ̀ lọ, mò ń gba ibi iṣẹ́ mi lọ. Ọkọ mi ò dẹ̀ ní jókòó tí mi kó máa bá mi ta gààrí. Àbúrò ọkọ mi lórí social media, ìwà àtọkọ ẹni kẹ́ ẹ lọ ra kẹ́ẹ̀gì Mrs. Sisi Alágbo, àbí ṣé Mr. Sisi Alágbo ni? Ṣọ́rẹ̀, okay.